Ọba káàárọ̀ ẹ kúṣẹ́ o. Kí ni question yín? Question mi ni pé lórí ọ̀rọ̀ àwọn bandit yìí mo fẹ́ sọ̀rọ̀ lé. Ok. Ṣé àwọn ìjọba wọn ò ṣe pé irú àwọn alágbára tó ní agbára ayé ìjọ́un dání láti wípé kán lè fi rescue àwọn ọmọ tán wà ní ọ̀dọ̀ àwọn onígbèkà àwọn kidnappers wọn? Kí ló dé tí ìjọba tí wọn ò ṣe rorú èrò báwọn yẹn? Wọ́n dẹ̀ tún ní pé kẹ́míkà kan wà tó jẹ́ pé wọ́n lè spray síbẹ̀ yẹn tó jẹ́ pé àti àwọn kidnappers àti bandits everybody á sùn tó jẹ́ pé wọ́n á lè rescue àwọn ọmọ wọ̀nyẹn kú. Kí ló dé tí wọ́n gbé ìgbésẹ̀ wọ̀nyẹn? Ṣé àwọn bàbá yín lóògùn ni? No, ṣe mọ̀ pé aṣáà mọ̀ pé pẹ̀lú kọ́tà mọ̀. Question tí mo béèrè kọ́ lẹ́ ń dáhùn. Ṣé àwọn bàbá yín lóògùn? Gbogbo bàbá wa nílẹ̀ Yorùbá ṣé wọ́n lóògùn? Ara wọn tó lóògùn o. Kí ló dé tí ogun fi kó wọn? Kí ló dé tí òyìnbó fi kó wọn lẹ́rú? Àwọn náà jà fitafita ń gbà yẹn. Wọn ló fake rádaràda ogun ló wà lọ́wọ́ wọn lóògùn. Kò sí nǹkan tó jẹ́ pé èèyàn ń jà fitafita. Téèyàn bá pèrè àìló lóògùn. Ṣebí òyìnbó tó bá ń mí ṣebí òun ló máa yìnbọn tó máa yin bọ́ǹbù tó máa wá aeroplane. Gbogbo agbára tó sọ pé wọ́n ní nígbà ìkílé tó wọ́n fi sọ fáwọn òyìnbó kó má lè kó wọn lẹ́rú. Ibi tí àṣírí àwọn bàbá wa ti tú sí mi lọ́wọ́ wípé ẹnu ni wọ́n níbi ìtajà kàrà. Òun ni oko ẹrú tó ń lọ yẹn. Because nǹkan tó ń sọ fún wa ní pé láyé àtijọ́ àwọn bàbá yẹn Ẹgbẹ̀jì ni wọ́n sì gbà. Báwo ló ṣe kó wọn lẹ́rú ìgbà tó ń lóògùn? Because oògùn tó ń ròyìn fún wa ń gbà yẹn wọ́n ní tó bá sọ pé kó rìn wọgbó lọ wà rìn wọgbó. Kí ló tó ń sọ fáwọn òyìnbó wípé kó rìn wọgbó lọ? Kí ló tó ń sọ fáwọn òyìnbó wípé aeroplane tó ń bọ̀ yẹn ó yá já débi pé àwọn òyìnbó wá kó wọn lẹ́rú tó ń sọ ẹnu wọn tó ń ṣe kíní wọn. So my own advice for Yorùbás, ẹ bá gbójú lóògùn òfò kan ìbọn máa gbó gbogbo yín wélẹ̀wélẹ̀. Àwọn Fúlàní àwọn náà lóògùn but ẹjọ́ kí n láǹdì ẹjọ́. Àwọn Fúlàní àwọn náà lóògùn but gbogbo wọn pátá ló ti níbọn. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin náà ẹ sọ fún ìjọba yín wípé ẹ̀yin náà fẹ́ rà bọ̀. Ok, nǹkan tẹ́lẹ̀ fi gbára yín sílẹ̀ ní tẹ́ bá lọ gbójú lóògùn rádaràdá tẹ́ ń sọ wọ̀nyẹn wọ́n á kọ̀ pa gbogbo yín dànù. Kò lẹ́ ti gbọ́ ẹ̀. Kódà ìbéèrè mi kejì ẹ mọ̀ pé máa sábà sọ fún wa nígbà kan ẹni ká lọ dira. Mo ń bọ̀. Ṣé nígbà tá a bá sọ pé kò sóògùn báyìí tẹ́ bá wá sọ pé ká lọ dira kí irú ìdíra wo la wá fẹ́ dì? God bless you. That is nice question. Tó bá ní kẹ́ lọ dira ó ní àwọn ẹsẹ̀ tẹ́ máa ṣe sára. Tó bá fẹ́ fún yín lọ́fà kò ní wọlé. That means wípé spiritual based work for spiritual. Bọ̀ kì í ṣe pé oògùn kan wà tó fẹ́ ṣe sára tó máa yìnbọn sí ẹ tí ò ní wọlé. Irọ́ ni. Ìdíra tá a sọ pé kò dìra tó bá fẹ́ fún ẹ lọ́fà tó bá fẹ́ pè ẹ́ pa lóru kó má lè happen. Tó bá fẹ́ wá rìn ẹ́ mọ́lẹ̀ kó má lè ṣẹlẹ̀. Tó bá jẹ oúnjẹ lójú oorun kó má affect ẹ. Ìdíra tá ń sọ nìyẹn. Ṣùgbọ́n ìdíra ìbọn kò sí o. Èmi ọba Solomon nìkan ló máa sọ̀tọ̀ fún yín o. Àwọn bàbá yín tó sọ pé àwọn fẹ́ pa yín ni o. Àwọn tó ṣe lórí íńtánẹ́ẹ̀tì lọ́jọ́ kìíní àná ìbọn ya etí wọn. Ìbọn ya etí wọn ni o. Ẹni náà níbi ìtajà kàrà wọn ló gbìbọn o. Lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ ṣe mọ̀ pé ẹ fi sí online pé tẹ́ bá lẹ́ni tó ní oògùn ayẹta ǹjẹ́ ẹ sì rẹ́nì kankan tó yọjú sí yín? Níbo lẹ ti fẹ́ rí? Ẹ lè rí. Ẹnu nìkan náà máa jà, ẹnu nìkan náà máa ní tí àwọn ìbò fi wá kó àwọn bàbá wa lẹ́rú. Ọ̀nà tó bẹ̀rẹ̀ yìí. Gbogbo eléyìí tó ń sọ ní online yẹn á jẹ́ pé irọ́ ni wọ́n gbogbo ẹ̀ irọ́ gbu. Ẹni tó bá lóògùn ìbọn kó bọ́ ìta kan fún ní AK-47 nígbà 7. Ìgbà la máa mọ̀ wípé yes ó ní kì í ṣe ẹnu. Ẹ ṣe àdúgbò o. Thank you, sir. Àwọn bàbá yín lóògùn ìyẹn ni wọ́n wá kó wọn lẹ́rú.
ibi tí àṣírí ti tú sí mi lọ́wọ́ nìyẹn wípé àwọn bàbá wa ò ní kankan oògùn tó ń ní oògùn kó máa halẹ̀ kó máa gba ìyàwó léyàwó kiri kó máa halẹ̀ mọ́ ẹni tó lágbára àwọn bàbá yín náà nígbà yẹn gan kíní ni wọ́n máa ń gbé rìn ọfà apó wọ́n máa ń ta yẹn ìbọn làwọn òyìnbó fi wá kó wọn lọ sóko ẹrú má tanra yín.